Jamie. You over come to Jamie. You are going to be what I can get what in it. One of some cooking. Jamie go igi. Baby, you're pie what you are. If I tell you what I said to you. Bale okolu ni lo fejo esu. Yori wo. Ebi age mi alo fi se. Bo wa ti ri be, ó sì dá. Kò ní di kí n bẹ bororo mọ́. Nbi tá fẹ́ kí obi o lálẹ́ hu, obi ti hu nbe. Èmi ó wá pè àwọn bororo, wọ́n san 150. Wọ́n san fún. Ṣùgbọ́n o, ìwọ náà wá try kan. Ó pè ojomoko ka tẹnu rẹ̀ gbọ́rọ̀. Tèmi ò fi mẹ́jọ dá. Òun náà san 200. Fáwọn bororo kò ju bá ń lọ. Tọ́ máa bí pé ta ló dàbà yín rú sọ fún wọn pé èmi òjò moko kà òjò mi ò bá moko kà wọn. Káì ṣé ìwà rí màálù ìwọ kankan. Èmi kò rí màálù tèmi kankan. Yorùbá wa ó ti dẹ̀ràn. Ó lé màálù tèmi sínú igbó. Mi kò rí màálù kankan. Káì àlà Yarubawa ọkọ ìsùnrùtù ni gbogbo màálù tèmi àti lé lọ inú igbó èmi àrí màálù ẹyọ kan kèrèmí ṣàánú hàlà káyàyàyà èmi báyìí tí sẹ́ríkì bá pè èmi pé kí èmi ṣe sùúrù èmi kò gbọ́ ọ̀rọ̀ èmi kò ní wá. Ètí tí sẹ́ríkì bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí gan wọ́n ti gé lọ. Kálọ̀ ẹ jọ. Ẹ mọ̀ pa mí ẹ jọ. Èmi á pa ìwọ ìwọ àkọ́yìnyànga ni ìwọ á lo okùn ọ̀yà kan okùn. Sílẹ̀ yìí ọ̀yà tó bá kan. ti fún yín ẹni. Kò sẹ́yìn kankan nínú gbọ́mọ̀ ẹ mọ̀ ṣiṣẹ́ yìí lọ fẹ̀kàn tẹ́lẹ̀ náà àwa táwa ń gbòòrò inú fu àyàfu láwà kélédù àkó ayọ̀ ni bọ́n ti ń kó ni bẹ́ẹ̀ náà fi mọ̀lú jẹ kó kélédù àṣàánú wa ni. Eléyìí ni ìwọ fẹ́. Àwọn owó eléyìí apple. Kò sí wàhálà èmi ó ti sọ fún sẹ́ríkì. Ilẹ̀ yìí ni ó bí bàbá mi. Bàbá mi ilẹ̀ yìí ló dàgbà. Ilẹ̀ yìí ni ó bí èmi náà mo dàgbà kí èmi ó tó bímọ. Mi ò bà ìlú jẹ́. Àwọn kàràmbání tó ṣiṣẹ́ kíṣẹ́ kò ń ṣe lọ́dọ̀ àwa. Bàbá ìjẹta ó ti gbé sùlẹ̀. Gbogbo màálù ó ti tán ní gàá. Màálù ó ti tán. Mo ti ṣe wàhálà. Ó gbé sùlẹ̀ mílíọ̀nù ogún ló pè mí ní iṣẹ́ tí kémi ó gbé wá. Màálù ó ti tán ní. Ìwọ mi níwọ̀n bá sọ kò ní dà fún ọ. Irú ẹsẹ̀ mi tí o máa ṣe báálẹ̀ irú ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ̀ tó wọ́n ní sùúrù onílọ́mọ̀ọ́rọ́ ọkọ tó fẹ́ fẹ́. Ìwọ wo máa jẹ́ kó yẹ pé ọ̀tún lẹ́yìn sànpọ̀n náà lèmi ó nílò ní eléyìí ló fẹ́ ìjẹ̀mọ̀ fún ìwọ. Ìwọ èmi bọ̀ ọ̀sẹ̀ wọ́n láì ní báyìí. ìwọ àjọbalẹ̀. Wọ́n láì ní báyìí ọ̀sẹ̀ rẹ̀. Wọ́n nẹnu ikú àti pa ìwọ. Mo ń bọ̀ sílé ni jọ. Ikú àti pa ìwọ. Tí èmi bá ní kí èmi bẹ́ orí rẹ̀ báyìí èmi kò ní jẹ èrè. Òjò tó rọ̀ tí ò ti dá lọ́rọ̀ yìí aláṣọ ló dún kò mọ́ ṣàfira iná ilé àríra tàríra ní ṣe iná rọ̀ tọ̀fàfà ní ṣe iná rájá ní ṣe bàbá àwa la nílẹ̀ wa àjòjì kan kò ní lè mọ bọ́mọ nílẹ̀ dulẹ̀ láíláí àwọn gàbárì abilala òsì lẹ́nu bàbá ẹ lọ rí fọkàn yín balẹ̀ ẹ sùn kẹ́ mọ́ hanrun bàbá èmi àtòjò mọ́kò ká àwọnù gbó lọ mo fi dá yín lójú pé àárẹ̀ yín wọn. Ìwọ rí àwọn eléyìí black market ni. Káì wo ni àwọn ilé bá black market ìwọ yóò rí ohun tí èmi ò ṣe báyìí. Kéì obìnrin bá gbé obìnrin wa. Kí ìwọ kí ó dìde. Kéì dúkà gbogbo yín. Ọlẹ́mú o, ògbúrọ̀ aláwọ̀, ọ̀làdẹ̀dẹ̀ ló kọ́ igbó aládàjà pọ̀ lórúkọ adágún mi, àgbúrọ̀ ọlọ́, nípa lé wọn mú. Àwọn olórí kò èèwọ̀ ẹ̀mọ́ alágbẹ̀dẹ kan kì í mú náà orí. Èèwọ̀ pápá ìmẹ́jà nínú omi, ilé ìkèrè jẹ́ ìmọ̀mọ̀tẹ́kùn níjù. Èèwọ̀ àbíyámọ́ kan ìfúnjà ti ọmọ ẹ̀sùn mi lẹ̀. Yarubawa
Lẹ́mi ò kìnà tí mo tó jẹ lẹ́nu yẹn. Ìbanimílẹ̀ mo tó jẹba lójú ogun. Lónìí tó fojú kàn mí ọ̀ ní lọ bí àbábá wó síbẹ̀ lẹ́gùn ló rà. Táì lè sọ́nù ẹ̀yìn. Níwọ̀. Yóò máa kú díẹ̀ ni. Yóò máa kú díẹ̀ ni kákan yọpin lójú akáwọn nílẹ̀ yọpin lójú yóò máa kú díẹ̀ ni. Yóò máa kú díẹ̀ ni kíkà wọnú wọ̀ọ́tù kan nílẹ̀ wọnú wọ̀ọ́tù yóò máa kú díẹ̀ ni. Yóò máa kú díẹ̀ ni kọ́ orí mi mọ́ nílẹ̀ yóò máa kú díẹ̀ ni. Torí mo jẹ́ bó ti rọ́bìnú gbọ́sẹ̀ lé. Àgbòkété fọlọ́ kìtì sí ẹ̀wù. Kára ní sọ́kọ́ tó ta làkàlẹ̀ sọ̀tò òṣùmàrè. Òṣùlọ́ba dẹ́ni kú sọmí. Ìgbéra àkẹ́wọ̀lẹ̀ ìgbéra. Àjẹlọ́ba dẹ́ni kú sọmí. Ìgbéra àkẹ́wọ̀lẹ̀ ìgbéra. Torí ikú ló kú wa kìlójú fáwọn tí wọ́n lórí. Àkàlàmùgbò kìlójú kú